wá ń bi wá ní ìsìnkú ta ló tó lọ́rọ̀. Ó tún pẹ́ nìkan toyúntoyún àti bàbá ẹ̀. Èmi ò iṣẹ́ burúkú ló ń fi wọ́n ṣe. gbogbo ẹlẹ́yà àjẹ́ àjẹ́ ọ̀run ló ń bẹ lẹ́yìn Àdìó Ajíbógun sọ̀rọ̀. sinimá yìí ti gbóná jù kí ló dé. it's a multi-million self-help project. written, produced and packaged by Olúṣọlá Blessing Mr Creativity. ó ti ń ya sinimá ọjọ́ pẹ́ Àdìó Ajíbógun sọ̀rọ̀. gàfí òfin ò yàtọ̀. iṣẹ́ bàbá iṣẹ́ ni. directed by Babátúndé Lateef Jagilégbò. managed by Mohammed Ọlámilékan. edited by Tèmiládé Ọ̀kan láwọn master brain box. starring Olúṣọlá Blessing Àdìó Ajíbógun sọ̀rọ̀. Àdìyẹ ọlọ́kùnrin àfọwọ́ pẹ̀lú bẹ́bẹ́ ọlọ́wọ́dé láti jẹ ìdè jẹ̀mísọ́ Adébáyọ̀ Adìyẹ̀kọ́ ìdòwú Florence láti jẹ̀mọ́ Kàpọ̀ Adéyẹmí Valentine Máwojú ẹ̀ àti Bàtẹ́ni Kúlẹ̀rọ̀ Gèdèǹdé ìdá ìdè ńtìláyé gómìnà Yẹlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní Àdìó Ajíbógun sọ̀rọ̀ àpapọ̀ àgbàlẹ̀tì Olúṣọlá ó ti wà lórí YouTube báyọ̀ àgbàlẹ̀tì Olúṣọlá TV lẹ́wọ̀n tí rí wo Àdìó Ajíbógun sọ̀rọ̀ àwọn tó wọ ní ẹgbẹ́ bẹ́ẹ̀. Hello, orúkọ tèmi ni Làbákẹ́ aya Ọláníyì tí mo dẹ̀ tún jẹ́ aya fún Àyìndé. Àwọn méjèèjì lọ́kọ mi, ọlọ́kọ méjì ni mí, àwọn méjèèjì ni mò ń fẹ́. Ṣé mọ̀ wípé ọwọ́ kan ò ṣe pàtẹ́wọ́? Ìdí nìyí tí mo fi fẹ́ kí a jọ jókòó ká jọ wo nǹkan tó ń lọ nínú sinimá Obìnrin ni Kú. Ẹ ṣé gan. Ṣẹ́ẹ̀rì wà obìnrin, ṣẹ́ẹ̀rì wà obìnrin, mo bẹ̀rù wọn. Òdòdó ìwòyí ẹ ṣe jẹ́jẹ́ o, òdòdó ìwòyí ẹ dẹjú sílẹ̀ o, kẹ́lẹ̀ rí mú ṣẹ́ẹ̀rì wà obìnrin. Mo kí ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi. Orúkọ mi ni Àyìndé. Èmi lọ́kọ Làbákẹ́ nínú sinimá Obìnrin ni Kú. Èyí tí ń bọ̀ lọ́dẹ̀dẹ̀ yìí tẹ̀fẹ́ wò. Ẹ bá wa kan fìdílé. Àìtódò tọ̀ sí, náà lé kíkọ̀ kó dijú, káàkiri ó dijú, olódò fẹ́ tọ̀. Ẹ̀yin tèmi, ẹ máa bá mi ká lọ. Suivez-moi seulement, ça va chauffer. Labalábá tó ń fò lọ taṣọ rẹ̀ kọ́gìyà. Ẹ̀gbọ́n náà ṣé labalábá ló jẹ̀bi tàbí igi lówelówe mú. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Èmi ẹ ti mọ̀. Ọláníyì yìí mo jẹ́ ọkọ fún Làbákẹ́ iná fíìmù Obìnrin ni Kú. Kóbìnrin ó tàtọ̀rìn, kọ́kọ̀rìn ó tàtọ̀rìn. Káwọn wo ni omi náà ní máa ṣe kí fún. Iná mi o, Ọláníyì o, àti Àyìndé gangan pàápàá. Ẹ gbọ́, káwọn wo ó ní ẹ máa ń fẹ́ ọmọbìnrin yẹn sọ fún yín gangan ìyẹn Làbákẹ́ inú ọmọ méjì. Ẹ̀yin tèmi, àwọn ọmọ nìyàn níyàwó inú ọmọ méjì. Ẹ máa bá mi ká lọ. Ìyẹn mọ̀ sọ pé ó bìzàbìzà. Ẹ gbọ́. Ẹ wo ayé lóde, òkété wà látẹ̀ ó káwọ́ mọ́ bí. Ó dé wà látẹ̀ ó káwọ́ mọ́ bí. Ṣẹ́gbójú ayé, má má ṣe lògùn máa mọ̀ o. Ṣẹ́bí ayé, má má. Ẹ̀yin èèyàn wa ní lóko lájò lẹ́yìn odi, a kí gbogbo yín o. Orúkọ tí mo yí padà, Àdìó Ajíbógun sọ̀rọ̀. Tati mo bẹ ní mowó. À ń bẹ nínú sinimá Obìnrin ni Kú. Nínú sinimá yìí, èmi ni mo jẹ́ alámọ̀ràn fún Làbákẹ́.
ẹ̀yin fáǹsì wa. ẹ wo gbẹ̀gẹ́dẹ́ fẹ́ gbiná ó wá kó baba ńlá kó ẹni tí ó tọ́ ọbẹ̀ irú gbóná ẹ máa bá wa ká lọ. gbébọ̀dì. ojú ọrùn funfun tán kò funfun tán ewúrẹ́ dúdú àgùntàn funfun àpẹẹrẹ báyé ṣe rí nìyí o mú òye o nǹkan kí n ní fogun wọlé tẹ́dá ó kíyèsí o nǹkan kí n ní fogun wọlé bá ó kíyèsí o. Ṣẹ́ẹ̀rì wà obìnrin ṣẹ́ẹ̀rì wà obìnrin mo bẹ̀rù wọn. Òdòdó ìwòyí ẹ ṣe jẹ́jẹ́ o òdòdó ìwòyí ẹ dẹjú sílẹ̀ o kẹ́lẹ̀ rí mú ṣẹ́ẹ̀rì wà obìnrin. Obìnrin ni kò. Àgbo tó ń mi lókè ìjà ò ní jáwọ́ àgbo méjì kò gbọ́dọ̀ mú mi nínú kòtò bí bá kan mi kan tẹ̀ fún kan ìjà ń bọ̀ o ṣe é rojú ayé o àṣírí ni o. Labalábá tó ń fò lọ daṣọ rẹ̀ kọ́ gíga ẹ̀gbọ́n náà ṣé labalábá ló jẹ̀bi tàbí igi lówelówe mo ń sọ̀rọ̀ mi ọlọ́gbọ́n ní ó gbọ́ o. Kádẹ́jú sílẹ̀ ká lè rí mú ó dìgbẹ̀yìn o. Kádẹ́jú sílẹ̀ ká lè rí mú ó dìgbẹ̀yìn o. Àló Làbákẹ́ ṣí géètì fún mi mo ti wà lẹ́nu géètì. Wọ́n ní gbàbí máa gbàbẹ̀ yẹn gbàbẹ̀ máa gbàbí kẹ́tà má bà sọ́nù máa ní. Ẹ wo ayé lóde òkété wà látẹ̀ ó káwọ́ ọmọ bí. Ó dé wà látẹ̀ ó káwọ́ ọmọ bí. Ṣẹ́gbójú ayé má má ṣe lògùn máa mọ̀ o. Ṣé bí ayé má má ṣe o. Ẹni bá ṣohun ìkọ̀kọ̀ o ẹni bá ṣohun ẹnìkan ṣe mí arójú tẹnìkan rírí ṣohun lọ̀rọ̀ yìí o ṣohun lọ̀rọ̀ yìí o òdòdó ìwò. Wow, Bísọ́lá mà ti fine gan sí o ó mà ti yẹ kẹ́ àìwò Táíwò náà. This is so nice. Like, she's so fat now. Wow. Ẹ ṣe ìdúró. Àyìndé. Ta ni ọmọge t'Àyìndé post báyìí kẹ́? Hey. Kò dẹ̀ kí n post èmi o. Èmi tí mo jẹ́ girlfriend ẹ̀ kò ń post mi. Ó sì ń post oríṣiríṣi obìnrin pẹ̀lú oríṣiríṣi ìdí. Ẹ dúró náà. Ọkùnrin. Ṣé ojú mi tàn mí ni? Àyìndé tèmi. Ó ṣe ń post oríṣiríṣi obìnrin pẹ̀lú oríṣiríṣi ìdí. O ò dẹ̀ post èmi tí mo jẹ́ girlfriend yẹn ò fi ọjọ́ kan post mi rí. What's all this now? Like, who is this girl? Hey, ẹ máa gbà mí kẹ́ ẹ.
Hello Àyìndé, ṣó ń gbọ́ mi? Jọ̀ọ́ torí Ọlọ́run, ta ni oríṣiríṣi obìnrin tó ń post sórí status ẹ̀ náà? O ò dẹ̀ post èmi tí mo jẹ́ girlfriend, o ò post mi rí. Sọ fún mi, má tiẹ̀ ní sùúrù tèmi. Sọ fún mi tó o bá tiẹ̀ ní mi fẹ́ mọ́, má dé sọ fún mi direct. Àbí kí ni gbogbo ilé èmi jẹ́ girlfriend, o ò fi ọjọ́ kan post mi rí. Kí ni gbogbo ilé yìí náà? Kí ló sọ? Like me ò understand it now. Kúkú sọ fún mi tó wá mọ̀ pé o ò ní mi fẹ́ mọ́. Ṣàlàyé fún mi direct, màá mọ̀ bẹ́ẹ̀. But it's not like wàá máa post oríṣiríṣi obìnrin tó dẹ̀ post èmi tí mo jẹ́ girlfriend ẹ rí. Hey, like I don't understand. What was all this? Tó bá mọ̀ pé o ò ní mi fẹ́ mọ́, sọ fún mi now. Olúkálùkù á dẹ̀ máa bá tiẹ̀ lọ. It's a very simple thing. Tó o bá ní mi fẹ́ mọ́, tó o ṣe mọ́, tó o dẹ̀ nífẹ̀ẹ́ mi mọ́, jẹ́ kí n mọ̀. Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn o. Gbogbo ọ̀rọ̀ fẹ́ tó ń sọ orí ahọ́n lásán ni. Àṣé kò dénú ẹ. Because kí lẹ̀ ń wá, ẹ̀yin ọkùnrin, kí lẹ̀ ń wá gangan náà? Can you just tell me? I need to hear this point. Kí lẹ̀ ń wá gangan? No. Mi ò fẹ́ ilé yìí, Àyìndé. Ṣé o ń gbọ́ mi? Mi ò fẹ́ ilé rárá ni. Inú mi ò dùn sí. O ń post oríṣiríṣi obìnrin. O dẹ̀ sọ fún mi pé o love me. Orí ahọ́n lásán ni ọ̀rọ̀ love yẹn. So kò dé ọkàn ẹ tó fi ń post oríṣiríṣi obìnrin. Like what's that? Rubbish ló ń ṣe now. Ọ̀gá jádànù kú lórí fóònù fún mi jàre, kó ṣì dànù, jádànù. Can you imagine? Kí lèèyàn wá lè ṣe fọ́kùnrin tó máa tọ́kùnrin lọ́rùn? Ó ní onífẹ̀ẹ́ mi ló kàn fẹ́ nu, so prove very. What's all that? Oh God. Ẹni lẹ́kùn méjì àpò òfo, bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé gbà ó. Ohun tó yẹ ká kíyèsí lẹ̀dá ń fi ṣeré o. Ohun tó yẹ ká falẹ̀ mọ́ lẹ̀dá ń fi ṣeré o. Ẹni lẹ́kùn méjì àpò òfo, bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé ìjẹ́. Díẹ̀díẹ̀ obìnrin o, ṣẹ́kọ̀ díẹ̀díẹ̀ obìnrin o. Ọláníyì. Hello, Làbákẹ́. Hello, Ọláníyì. Kájísí. Biso wà bẹ́sẹ̀. Mo ní biso wà, ó lè máa lọ fún mi ẹ̀yìn. Àní mi ò sí nílé. Kọ́mọ yìí sọ mi sọ pé o ò sílé. Ọ̀ ní sọ mi sọ pé o ò sílé. Mo ní ń bọ̀ lọ́dọ̀ fẹ́. Ọya Ìsẹ́yìn, ọ̀n sọ mi sọ pé o ò sílé. O ò sílé àbí? Ṣé bó ò sílé? Àti pé kí ló fẹ́ wá ṣe lọ́dọ̀ mi gan-an? Kí ló dé tó ń béèrè lọ́wọ́ mi pé kí ni mo fi wá ṣe lọ́dọ̀ ẹ̀? Ilé tí mo fowó mi gbà, ojú ló mọ ohun tó yónú, ìdodo rí ìdájà ara. Ṣé ìnáṣẹ mọ́nú ilé mi ni? Ó bá rí bẹ́ẹ̀. Náà, ó ìdá bẹ́ẹ̀. Ẹ wá wòye o, ẹ wá wòye o. Wàhálà wà. Àyìndé, wàhálà wà. Wàá gbọ́, àwọn àgbà nígbà tí àwọn ìyá méjì bá jọ bára wọn sọ̀rọ̀ nínú ilé. Tó bá jọ rẹ́rìn bọ́ta, ọ̀bára sò tọ̀rọ̀ o. Ṣùgbọ́n tó yẹ pé ìkan kóró ojú, ìkan rẹ́rìn lọ́bára sò tọ̀rọ̀. Àyìndé, kí ló dé? Ó ṣe wàhálà káàkiri. Ó ṣe wàhálà. Ó wá kẹ́rù dé. Ó wá kó ògbẹ́rù tó kó bọ̀ láti òkè òkun tó lọ lọ́hùn, ó lọ kó sílé obìnrin. Kí ló ṣẹlẹ̀? Ṣé gbogbo tó kó bọ̀ láti fi tó lọ? Ṣọ́dọ̀ ìyàlú ẹ kò kó lọ? Ṣé bọ́dọ̀ ìyàlú ẹ kò kó lọ? Kí ló fà á? Irú wa wo nìyẹn? Lábébé. Ìyàwó ti tẹ́lẹ̀ ńkọ́? Lábébé. Ìyàwó ti tẹ́lẹ̀ ńkọ́? Lábébé. Kò rí bó ṣe rò ó. Báwo ló ṣe rí? Kò rí bó ṣe rò. Báwo ló ṣe rí? Ìyàwó ilé mi ló ṣẹ̀ mí. Ìbáwí ni mo fẹ́ lò ní ìfẹ́ fi dé sọ́dọ̀ fún. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ bá wí. Bẹ́ẹ̀ni. Dákun ẹ̀ báyìí. Dẹ́kun ẹ̀ báyìí, má bá wí mọ́. Ó dá wá gbọ́, àṣẹ ni fẹ́ pa fún ẹ. Mo fẹ́ pàṣẹ fún ẹ. Ní ìsìn báyìí kó o lọ́dọ̀ àlè tó kẹ́rù sí. Kó o lọ kó o gbọ́ ẹrù ẹ pátá. Àtàbọ̀ o.
kọ́kù òkíní abẹ́rẹ́ kò lọ kó lọ́dọ̀ yálé. ìyàwó mi pè é ni. òkun ẹ̀ ó mọ mi ó mọ ọ̀dà tí wàá yé mi ó ti yé mi ojú lè máa tiẹ̀ kó bá lè fẹ́ kó èmi àtẹlẹ lọ báyìí máa lọ bẹ́ẹ̀ kẹ́rù máa bẹ́ẹ̀ kó lọlé. má ṣe yọnu má ṣe yọnu mo máa kó má ṣe yọnu. ó mọ mi ó má ṣe yọnu náà. ẹ̀ta náà gan mọ̀ kó ti máa ń bínú. làbèbè o ò fẹ́ fún wa yílẹ̀ ṣá. ó mọ mi ẹ̀ta náà gan mọ̀ mi pé tí n bá wí báyìí máa ṣe bẹ́ẹ̀ ni kì í gbọ́ kí n bẹ̀ mí ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ok mo máa lọ kó mo máa lọ kó sínú ẹ ti dùn nísìn. tó o bá lọ kó mo máa kó. kí lè ní ìtò oṣù tó o bá kó. mo sọ pé mo máa kó. okùn rẹ̀ máa já o. ewúrẹ́ dúdú àgùntàn funfun àpẹẹrẹ báyé ṣe rí nìyí o mú òye o nǹkan kí n ní fogun wọlé tẹ́dá ó kíyèsí o nǹkan kí n ní fogun wọlé bá ó kíyèsí o. Làbákẹ́ Baby. ṣé ọ̀dẹ̀ ló ń pè mí láàbíkì ń bí ẹ mo ní ṣé ọ̀dẹ̀ ọkùnrin ọ̀dẹ̀ ló ń pè mí láàbíkì ẹ Làbákẹ́. Kí ni reason tó fi sọ bẹ́ẹ̀? lè sọ ní ewu méjèèjì yóò bẹ̀ lè so kó ewu náà síbẹ̀. Ṣọ́rọ̀ ẹrù ni ló wá sọ bí nǹkan tó serious. Ọ̀rẹ́ mi obìnrin ló kó wá sọ́dọ̀ mi. àwọn òbí wọn ṣe é sí yẹn ṣé ọ̀rẹ́ obìnrin náà wọn nílé lọ àbí kò níbi èèmọ̀ sùn sí àbí kò níbi ó lè kéwù sí efu mọ́ jí ọ̀dọ̀ títẹ̀rẹ̀ ní mọ́ kó ìwọ̀. Ọláníyì ó ní trust issue kí ló dé àná ọ̀rẹ́ mi ló kó wá ó dẹ̀ máa kó padà láàrin ọjọ́ mélòó. Làbákẹ́ for the meantime ni. Làbákẹ́ ọba gbọ́ tèmi gbẹ́jí péré mi ní sanwó lọ lé mo wọ ẹ̀yẹ yìí ewu náà kó bí ọ̀la. Just like that. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Yẹn mo fẹ́. A ní kó máa ní sùúrù kó máa calm down. O kì í ní sùúrù gbogbo nǹkan kọ́ lágídí máa ń ṣe máa pè tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà máa pè títí ìrọ̀lẹ́ ó máa wá kó kúrò láàárọ̀ ọ̀la tó bá ṣáà ti kó ó ti tán kò sí wàhálà mọ́ ó dà máa pè á wá kó kúrò. Ṣé a dẹ̀ lè sàn báyìí àbí o ṣì wà lórí agídí náà ni? ẹ bẹ̀ mí gidi gan ẹ bẹ̀ mí gidi gan. Ó yá má bínú ọkọ mi. Làbákẹ́ ṣé kò yí ẹ lọ. Èwo tún ni ẹ̀bẹ̀ wo ló tún ju má bínú lọ. Irú ẹ̀bẹ̀ wo ló tún fẹ́ kí n bẹ̀? Kò yé mi. Ẹ bẹ̀ mí tójú ẹ bẹ̀ mí taratara ẹ gbogbo ara lọ fún má bẹ̀ mí. Ó dà jẹ́ ń pẹ́ kí ẹ ń gbà yẹn ká ṣáà dẹ̀ lè sùn. Ṣẹ́ẹ̀rì wa obìnrin ṣẹ́ẹ̀rì wa obìnrin mo bẹ̀rù wọn. Òdòdó ìwòyí ẹ ṣe jẹ́jẹ́ o òdòdó ìwòyí ẹ dẹjú sílẹ̀ o kẹ́lẹ̀ rí mú ṣẹ́ẹ̀rì wa obìnrin. Obìnrin ni kò mo bẹ̀rù wọn ẹ wo bọ́n ṣe ń dọdẹ èèyàn lè gbọ́n tó wọn o ẹ wo bọ́n ṣe ń dọdẹ mo bẹ̀rù wọn o. Ẹkùn àgbò tó ń mí lókè ìjà ò ní jáwọ́ àgbo méjì kò gbọ́dọ̀ mú mi nínú kòtò. Bí bá kan mi gbọ́n tẹ fún kan ìjà ń bọ̀ o ṣe é rojú wa. Àdìwárà wa ti àdìsọ́kù. Bá a ṣe ń kóra wa jẹ ìyá kóra wa jẹ pẹ̀. A ní parẹ́ bí èéfín, a ní parẹ́ bí atẹ́gùn. Inú mi dùn lè ní fún ìjókòó tá a jókòó yìí lórí ẹni Àyìndé. Bẹ́ẹ̀ ni ọmọ àgbàbọ̀ wọ́n ní àìtó ẹni bá rìn àìtó ẹni bá wí tábà bára wa rìn tábà lè bára wa wí ọ̀rẹ́ kí là bára wa ṣe. Àyìndé èrè tó rìn kò lè fẹ́ sí i. A dà fún ìgbèrè lálóbèrè má jẹ fún ẹni dààmú ẹ. Tó o bá lọ kí ọya lọ́hùn tó o máa lọ fá mi òde tó o máa lọ tó ní padà wálé ò ní bá wọn lọ o gbogbo àdìbá wọn lọ kó o lè jẹ kó o lè mú kíyàwó lè jẹ lòtórí ẹ lọ máa wọ ẹ̀yìn wò díẹ̀díẹ̀ gbogbo ẹ̀kọ́ lówó wàá máa pè ṣé ti rówó tí mo sẹ́ndì àti rí ṣé bí ò pa yín kí ló máa sọ ánẹ́bí ò pa wọn nígbà tó ti gbowó lọ́wọ́ ẹ̀ ṣé àwọn obìnrin wa yìí gbogbo ẹ̀kọ́ lówó wọ́n gbọ́dọ̀ máa rí yàn torí gbà míì
kájọ gbára wọn lámọ̀ràn kágbára wọn lámọ̀ràn báyìí ni mo fẹ́ báyìí ni kò ṣe o ẹlẹ́ẹ̀kejì tó tún wà bẹ́ẹ̀ ni pé tójò bá rọ̀ tó bá di ọwọ́ dé ìyàlẹ́ta tó bá ṣe ọ báyìí kọ́ni kan fọwọ́ yìí kẹ́ ẹ bó káàdì ara yín kẹ́ ẹ fukun síbẹ̀ kí o gbẹ sí pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ kò sí ohun tó bẹ́ẹ̀ ṣe wà máa sẹ́ǹdì owó ìwọ ṣiṣẹ́ náà wò sẹ́ǹdì owó àwọn tó bẹ́ẹ̀ náwó lu tọ̀dọ̀ tí wá bí wọ́n fún ẹ pàtì kìn wọ́n tún búyàwó ẹ wọ́n tún máa kì mọ́lẹ̀ ó jẹ́ mọ olúwa yìí ó mọ olúwa yìí ó ṣàmọ̀ kó yẹn gbọ́dọ̀ fìyàwó ẹ lẹ̀ bí yẹn bá fìyàwó ẹ lẹ̀ ọ̀dọ́ kó bá wí máa bá wí sẹ́fọ̀ àwọn ẹ̀gbọ́n wa kọ́ nìyẹn tọ́wọ́n náà lọ òkè ọ̀yà lọ́hùn kọ́ tó dé ìyàwó ti dìyàwó níyàwó ìtúbímọ 3 fọ́kọ mi àwa mọ̀ ìtúbímọ 2 fọ́kọ mi àwa mọ̀ torí pé àwọn àti ẹgbàdúrà káà kú ònú ìlú ibi tí máa darúgbó sí ni mo wà yìí àwọn làmọ tó ń ṣẹlẹ̀ ẹni tẹ́ ẹ fi rí ìlú ilẹ̀ tẹ́ lọ sókè àìlọ́hùn tẹ́ lọ wá ohun tẹ́ fẹ́ jẹ ẹni pàdé ohun tó máa jẹ yóò máa wálé àkórí ọ̀rọ̀ mi ni pé bójú wẹ̀yìn. sori Lambebe ìtorí nǹkan tí mo ṣe fẹ́ràn ẹ̀ gan-an òun nìyẹn. kí là ń bára rìn fún. tó fi jẹ́ wípé tí mo bá tiẹ̀ bínú títí mo kúkú máa ń fọ̀rọ̀ lẹ̀ ṣùgbọ́n tí ìgbà tó jẹ gbèsè sí mi ń jọ sí ṣùgbọ́n ìgbà tí mo bínú mo tún padà fọ̀rọ̀ lẹ̀ ni nítorí pé mo máa ń sọ̀rọ̀ òótọ́. sórí ọlọ́gbọ́n bí ajá kò sí láyé o. àwọn àgbà sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni ènìyàn tó lójú àánú bí ẹṣin kò wọ́pọ̀. ajá kálá ni. ẹṣin tó fi ọmọ tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́mọ ọlọ́mọ pọ̀n kiri. wúkù lẹ́sìn. tó bá jẹ́ pé ajá ni ṣájá lè gbarú ẹ̀ ní. ìkà ákà ajá o. mo ti bá a sọ títí mo ti sọ Fáyìndé títí kò gbọ́ bóyá létí lápá ni bó sì jẹ́ pé ẹsẹ̀ létí ẹ wà èmi àtẹnu mi ò mọ̀ bóyá tí ìwọ Lambebe tó bá ti bá a sọ bóyá ó tẹ̀ lé gbọ́. àjọ máa bá a sọ ni. ẹ lè kọ́ máa bá wa sọ̀rọ̀ tó ní. ọlọ́jọ́ gbọ́. ẹ lè kọ́ máa bá wa sọ̀rọ̀ tó ní. lórí ọ̀rọ̀ Làbákẹ́ tí mo bẹ́ wí lórí ẹ̀ tó jẹ́ ṣe tí mo fẹ́ tó lọ kẹ́rù ẹ tó wà ní Làbákẹ́ inú mi dùn. ó ṣe máa lọ nìkan tó jìyà tó kówó jọ tó jẹ́ kó kọ́bọ̀ tó lọ kó sílé obìnrin tó ṣe lé ìyálé wádìí kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ra ó kẹ́rù lọ́ba inú mi dùn bó ṣe lọ kẹ́rù ẹ tó kó lọ lọ́dọ̀ ìyálé ọmọ tó bẹ̀ jìyà ọmọ dáadáa ìyàwó gidi tó jẹ́ máa jèrè. èmi ò yàwó àti Làbákẹ́ o èmi ò kì í tú yìgì èmi máa ń sọ yìgì ní ṣùgbọ́n inú mi dùn bó ṣe lọ kẹ́rù ẹ. ẹ ká sùn. ẹ báwo ni fún mi ní Benoise. Benoise. Lambebe àtẹnu ojú mi rí idán lọ́dọ̀ Làbákẹ́ nígbà tí mo lọ kó ẹrù mi ṣòro tí ọjọ́ ìkẹ́ni àná tó sọ pé kí lọ kẹ́rù mo gbọ́ sí ẹlẹ́nu ní mo dọ́dọ̀ Làbákẹ́ tí mo fẹ́ lọ kẹ́rù bí mo ṣe ń palẹ̀ mọ́ báyìí Làbákẹ́ fóònù ló mú ń tẹ fóònù à ń fún mi kún ni kò tẹ̀ ẹ̀ jára jẹ́ pé ọkọ mi ló wá palẹ̀ mọ́ ibẹ̀ mo ti rí pé iná ọ̀rá ṣe èrè ọgbọ́n máa ń wá bẹ̀ díẹ̀ mo mú náà ẹni mo ń sọ bá bẹ́ o. ẹ á ṣe lórúkọ tọ̀dọ̀ tèmi àyè ṣáṣe lórúkọ tọ̀dọ̀ tèmi èyí náà ilé mi kò sọ̀rọ̀ nílé kí bá jọ gbára aṣọ tọ̀rọ̀ ni orúkọ tó pè mí súná burúkú má sọ mí ẹ kò ṣe ní tẹfóònù obìnrin náà pè obìnrin o ń tọ́ bá ń jẹ lọ́mọ ìwọ kò ṣéǹjì láìsí wọn ó máa ṣéǹjì fún ẹni inú mi ti ẹ̀dùn torí pé ó fi ẹ̀kọ́ ni kó ṣe àwo kìíní kó ṣe àwo kejì kó ṣe àwo kẹta ó tún fi ẹ̀kùnrin tó bá kùnrin tán ìrìn á fúláàtì wọn lọ́wọ́ ó ń lọ́rọ̀ gbọ́ tèmi ni pé má pẹ̀ kó tó padà wálé ilé tó tẹ̀ wáyé kò ló yàwó ẹ ẹsẹ̀ ìgbóná ara yín. ṣé wàá rí Lambebe ajé ìwẹ̀ òun ló bẹ ẹlẹ́dẹ̀ jẹ́ àìdí bó ṣe wáyé bó ṣe ń bá a sọ̀rọ̀ ń bí nísìn ó lè dìde kó ń bí nísìn kó dọ̀la nísìn pa kó lóun ti lọ ṣé wàá rí Lambebe. èmi ni kó má fẹ́ o. Lambebe sórí Làbákẹ́ kọrin Làbákẹ́ ṣe ń jẹ Làbákẹ́ jó ẹjọ́ Làbákẹ́ kọ́ o ẹjọ́ tiẹ̀ ní o òun gangan ló fọwọ́ ara ẹ̀ fa nǹkan tó rí o. ẹ̀yẹ́ ti lọ ọ̀rẹ́ wa ọ̀rọ̀ owó tí mo bẹ́ẹ̀ sọ. mo gbọ́ ẹ lágbọ̀ọ́yé ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé e lónìí ṣó rẹ́ni tó ní owó lọ́wọ́ tí kò show love tiẹ̀ Làbákẹ́ kò túmọ̀ sí pé kò lọ́wọ́ ẹ̀ ẹni tí kò dẹ̀ nínú tó ń show love tiẹ̀ dàkún kí láàkì dájú pé ó nífẹ̀ẹ́. ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé bí àwọn méjèèjì ṣe wà ní mo nífẹ̀ẹ́ òun láti inú ọkàn ṣó ti rí Àyìndé yẹn ó lówó lọ́wọ́ o àmọ́ kò fi fẹ́ hàn sí mi kò kí ẹ̀ fún mi mi ì rí kó post mi rí mi ì rí píṣọ̀ mi àbí fídíò mi kankan lórí status ẹ̀. Làbákẹ́ ọ̀dà o ẹni tó lówó lọ́wọ́ tí kò show love sí ẹ kò kí ń post ẹ kò rí píṣẹ̀ lórí status ẹ rí dàpọ̀ ẹni tó wà ní ńkọ́.
tí ò ní yẹn náà ó fìfẹ́ hàn sí mi nǹkan tí mo fi láìkí ẹ̀ nìyẹn tó dẹ̀ mo ṣe rò pé Àyìndé ó lówó lọ́wọ́ àmọ́ kò post mi rí kò wà kẹrin pé owó tó dẹ̀ ní ló ń gùn kò tiẹ̀ yé mi. Padà mo gbá láyé sórí nǹkan ọ̀kan tí mo fẹ́ jẹ́ kó mọ̀ ni pé lọ́kàn tiẹ̀ ni wọ́n ti ń wo bẹ́yẹn lọ́kàn títí ẹ̀ ni wọ́n ti ń wo bẹ́yẹn pé bóyá Àyìndé tó lówó lọ́wọ́ kò kí n post ẹ kò ṣó lọ́wọ́ sí ẹ ọkàn tiẹ̀ ni o dákun ṣé wọ́n dọ́kọ̀ Àyìndé tó fi mọ̀ wípé Àyìndé ò nífẹ̀ẹ́ ẹni tí wọ́n wá ń fi ojú inú wò wípé ó nífẹ̀ẹ́ títí ẹ̀ dákun ṣé ó dé ọkàn tiẹ̀ náà tó mọ̀ wípé ó nífẹ̀ẹ́ tó tọ́. ìdí ọkàn àwọn méjèèjì mo má ṣe parọ́ fún ẹ ọ̀rẹ́ mi àwọn méjèèjì náà mo kọ́kọ́ nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ wọn dọ́gbadọ́gba náà ni. ó nífẹ̀ẹ́ wọn dọ́gbadọ́gba Làbákẹ́ ìkan ló mú o ṣùgbọ́n mi ìkan ló mú o torí ọ̀rọ̀ tí mi wò tó wà lẹ́yìn tí ó padà lẹ́yìn o lẹ́yìn. lọ́nà thank you ṣé ẹni tó ní owó lọ́wọ́ àtẹ̀ǹtí kò ní àwọn méjèèjì wọ́n mọ ohun tó wà lọ́kàn wọn wọn kì í sọmọdé o ẹni tó ní ó mọ nǹkan tí ń ṣe ẹni tí kò ní wọn náà mọ nǹkan tí ń ṣe dákun sọ fún mi nígbà tí Àyìndé máa ti òkè òkun bọ̀ wá níbo ló kó ẹrù sí. inú ilé mi náà ló kó sí. inú ilé ló kó sí. láìfẹ́ tí mo dẹ̀ ní sí náà ló fà. farabalẹ̀ mi ò sọ pé ò nífẹ̀ẹ́ dákun ṣé ọlá ní ìmọ̀ wípé Àyìndé kó ẹrù sínú ilé. kò mọ kódà kò sí kankan tó mọ náà àwọn méjèèjì pé mò ń fẹ́ kejì. obìnrin àtẹ̀yìntọ̀ obìnrin Làbákẹ́ farabalẹ̀ má jẹ́ ń tàn ìkan ló máa mú o torí pọ̀rọ̀ tí mi wò yìí tó bá lọ mú kan ó sì máa lẹ́yìn o. àmọ́ téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn ṣáà máa rí inú ìwà yìí Àyìndé owó tó ní òun ló ń gùn tó wò pé òkè kóun kàn dé kóun kàn fún mi lówó kóun ṣe gbogbo nǹkan tí bá fẹ́ fún mi àmọ́ wọn kò fi fẹ́yàn hàn sí mi. ọ̀dà kí ló dé tí wọ́n wá jẹ́ káyìndé mọ̀ ìpa Àyìndé mi ò lè fẹ́ ẹ mọ́. torí pé ẹnìkejì tó jẹ́ Ọláníyì tí mo tún fẹ́ yẹn ó fìfẹ́ hàn sí mi àmọ́ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ìfẹ́ yẹn gbọ́n tó fi hàn sí mi nìyẹn. ẹ̀mí ò kọ náà Làbákẹ́ gbéra ẹ sáyọ̀ ọkùnrin kí wàá ti ọkùnrin kan kẹjọ máa dé tòbìnrin kan náà báwo ló ṣe máa rí lára ẹ. bó ṣe máa rí lára inú mi ò ní dùn lóòótọ́ àmọ́ ìwà táwọn méjèèjì wù yẹn òun ni mo fi di àwọn méjèèjì mú wípé jẹ́ kí n di àwọn méjèèjì mú kí n má tiẹ̀ fi kán lè náà àwọn méjèèjì tó ní ìmọ̀ wọn fẹ́ ṣe. Làbákẹ́ etí ẹ mélòó kí ló fi ń ṣe. Àyìndé tó ti òkè òkun bọ̀ tó kó ẹrù wá sínú ilé ẹ̀ ǹjẹ́ wọ́n sọ fún Ọláníyì pé Àyìndé ló kó ẹrù wá sínú ilé ẹ̀. mi ì sọ fún un torí tí n bá sọ fún un inú ẹ̀ ò ní dùn. ọ̀dà Làbákẹ́ Ọláníyì náà tó wá sọ pé kó kó ẹrù Àyìndé bọ́ta ǹjẹ́ wọ́n jẹ́ kí Ọláníyì mọ̀ wípé Àyìndé o àfẹ́sọ́nà mi kan ni òun ló kó ẹrù sínú ilé mi. mi ì tiẹ̀ jẹ́ kó mọ̀. ò jẹ́ kó mọ̀. tèmi yé mi ọ̀rẹ́ mi. kò sí nínú mi ò mọ bí mo ṣe ń fì nípa àwọn méjèèjì báwo ló ṣe máa lówó lọ́wọ́ èmi dẹ̀ ní girlfriend yẹ o kàn ń náwó fún mi ni àmọ́ ò fìfẹ́ hàn sí mi. dákun má bínú ṣé táwọn méjì bá pè é lẹ́ẹ̀kan náà pé àwọn fẹ́ sùtì kí ló dé. wo má jẹ́ parọ́ fún ẹ ìkan ni màá mú nínú àwọn méjèèjì. ìkan tó fẹ́ mú yẹn náà mò ń bá ẹ sọ báyìí kó yá tètè mú kan. like kí ni nǹkan tí o fẹ́ kí n ṣe báyìí ta ló fẹ́ kí n mú àwọn méjèèjì. èmi ò lè sọ pé kó mú lágbájá o ṣé o ń gbádùn mi ìwọ ló gbégbá tó gbáwo tó mọ̀ èyí tó pè é tá bá ní ká gbá àwọn méjèèjì sí dúró báyìí ìkan sì máa pè é jù kan lọ mi ò lè kọ́ ẹ̀ èmi ò kí ń ṣe obìnrin. gbogbo ọ̀rọ̀ tó ṣàlàyé kalẹ̀ ó kú iye mi hàn gbogbo àmọ̀ràn tó ń gbà mí ò ní yé mi àmọ́ mi ò mọ tí mo fẹ́ mú nínú àwọn méjèèjì. o máa mọ̀ ọ́n látọ̀ mi níbi tá a dé yìí mo fẹ́ kó mọ̀ o àwọn Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọjú sí ẹ̀kọ́ tá tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ tá màá fẹ́ kó yọ irun ojú ẹ̀ báyìí kó fi irun ojú kó wo bó ṣe rí màá fẹ́ kó tún èrò ọkàn yẹn kó tún pa níbẹ̀ kọ́ yóò lẹ́yìn. Ọláníyì mi níyì olólùfẹ́ mi ìfẹ́ ló ń pa mí bí ọtí. àwọn bí ẹni mọ̀ kó sísẹ̀ Ọlọ́run. ìfẹ́ ló ń pa mí bí ọtí.
Ká máa dán sí mi lọ́rùn. Gbogbo kígbe yín bá ti rí ẹ. Ọkàn máa balẹ̀. Ọyẹ. Bẹ́ẹ̀ náà ni. Ọkàn máa balẹ̀. Àmọ́ lílọ yín lọ yìí. Ṣé ń jẹ sílẹ̀ ni? Ìwọ bẹ ọ̀dà. Ọbẹ̀ àṣàrò ọ̀dà ṣe sílẹ̀ mi. Kí n síbẹ̀ tó dà. Ẹni tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí ń sìn. Wọ́n á rò bóyá bẹ́ẹ̀ náà ló ṣe máa ń fún mi lówó. Àtìgbà tó ti ń wá sọ́dọ̀ mi tá ti jọ wà. Ṣé o fún mi lówó oúnjẹ kan rí? Tó ní kí n dáná lẹ̀ fún ẹ. O fún mi lówó oúnjẹ rí náà. Àbákẹ́. Bẹ́ẹ̀ náà ni tiẹ̀ ṣe rí. Kí máa dáná, kó máa dé, kó máa jẹ, kó máa lọ. O sì ní mówó oúnjẹ lẹ̀. O mọ bí tí mo ti ń rówó ọ̀hún gan. Bóyá mo lọ ń jí ni. O mọ̀. Bóyá mo lọ ń bọ́kùnrin míì tí mò ń gbà lọ́wọ́ ẹ ni. O mọ̀. Tí ẹ ṣáà ní pé kó dé, kó bóúnjẹ, kó máa jẹ sórí, kó máa jẹ sórí, kó máa lọ, kó máa bọ̀. Ẹni tó bá rí ẹ ń sìn tó ṣe múra tí gbogbo ẹ̀ tó rí báyìí tó kó gbogbo ẹ̀ sọ́wọ́ tó ń dán báyìí. Wọ́n á ní ọkùnrin tán nìyẹn o. Wọ́n á rò bóyá ò mówó oúnjẹ lẹ̀ ń lé ni o. Àdára níta má dá ń lé. Àbí? Làbákẹ́. Ó sì mọ̀ mí o. Mo mọ ohun yẹn ń ṣe. Ṣé orí lílọ yẹn ń lọ yìí? Lílọ yẹn ń lọ yìí. N bá fi padà ẹ̀wọ̀n bà mí náà gan. Bẹ́ẹ̀ náà ló ṣe máa ń sọ. Ẹnu náà ló fi ń sọ ò mówó oúnjẹ lẹ́rìí. Bẹ́ẹ̀ náà ló ṣe ń sọ. Jẹ́ fún un lọ padà wọ ẹ̀rí mi tọ́wọ́ má ẹ̀wọ̀n bà yẹn. O ti ń lọ nìyẹn o. Ọlá ní tèmi nìkan. Kó o méṣọ̀ kó mówó wálé o. Ó dàbọ̀. Ọkùnrin. Àbírú ọkùnrin wo ni tiẹ̀ yìí ni? Kò tiẹ̀ yé mi. Kó ṣàjáde, kó wọlé padà, kó bóúnjẹ, kó máa jẹ sórí bí tèdè, kò ní mówó oúnjẹ lẹ̀. Kó kò máa jẹun náà ní ṣáà. Àyìndé mi. My baby. Káàbọ̀. Ta ló ń bá sọ̀rọ̀? Ní kò ń dá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ta ló ń bá sọ̀rọ̀? Nǹkan kan ni mo kúkú wò lórí fóònù tí mo ṣe lọ plug sílẹ̀ jàre. Mo ní mo ń sọ orí TikTok ni. Mo plug ẹ̀ síbẹ̀ yẹn ni. Ó mú fura dání. Àyìndé mi. Gbà o. Báwo ni iṣẹ́ lè ní? Àdúpẹ́. Ṣé kò wá stressful? Ebi wà. Ebi. Ebi wà gidi. Kò dẹ̀ wá sóúnjẹ ńlé o. Kò sóúnjẹ ńlé, kò sí foodstuff. Kò sóúnjẹ ńlé bíi bò. Kò sóúnjẹ ńlé. Ó sì máa pé mi fẹ́ jẹun níta, Làbákẹ́. Kí la máa wá ṣe báyìí? Kò sówó lọ́wọ́ mi ni n bá ti ra foodstuff sílé náà. Bó sì ti pè mí náà. Làbákẹ́, ṣé mo fẹ́ lówó lè jẹ lò? Ìyẹn ló ń sọ. Àyìndé, owó tèmi ti ná. Làbákẹ́. Tó bá wà lọ́wọ́ mi máa ti lọ ra foodstuff sílé, mo ti ná náà. Làbákẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Owó ló bìrì mọ́. Mo ti ná. No problem, kò sí problem. Nǹkan tá a máa ṣe ni. Mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n mo máa gbé ẹ dọ́jà. Mo máa ra kan tó bá wù ẹ́, tí wọ́n bá ti fẹ́ fi kó ra kó sè. Èmi máa jẹ tìfẹ́tìfẹ́. Ṣùgbọ́n tí mo bá dé tí màá bá ọ jẹ ìjà wa o. Ìwọ náà ti mọ̀ mí ti pẹ́ kò ń ṣe ni. Ṣé o máa wá fún mi lómi ní wá ṣe oúnjẹ sílé ni? Kódà máa ṣe favourite food ẹ. Favourite food ẹ ni màá ṣe. Ọlọ́wọ́ ṣe. Ó ti mọ̀. Abẹ́ ẹ̀rọ pònà ọkùnrin olè tó dẹ̀bìtì àyà tí ó ń jẹ. Máa wo bó ṣe ń jẹun. Can you imagine? Kò tiẹ̀ bí mí. Ibo ni mo ti rówó tí mo fi dáná ẹ̀. Tí ẹ̀ ní pé kó ṣáà máa jẹ kó máa jẹ sórí bíi ti dé. Irú ọkùnrin bíi tiẹ̀ mo rírí tó máa like oúnjẹ tó máa jẹun wọ̀mùwọ̀m báyìí. Irú ọkùnrin bíi tiẹ̀ mo rírí tó máa like oúnjẹ báyìí. Máa bó ṣe ń jẹun. Alájẹ parí ọkùnrin. Máa wọ bíà. Ó ti jẹjẹkújẹ títí sí gbogbo orí ti pa. Irú tí ẹ̀ mú rírí máa jẹ sórí bí ti dé. Ọ̀yítọ́ lọ kúkú sọ
àmọ́ ó kà dáa fọ́kàn wọn fẹ́ bí èèyàn ló wọ́wọ́ la ó dáa kẹ́ kò kú sí ọkàn mi bẹ́ẹ̀ ìjọkọ̀ yẹn fẹ́mi náà kó tẹ̀ bèrè sọ pé bí sọmọbìnrin yẹn bí máa ń wọ́wọ́ fi máa ń ṣe ń jẹ ìwà ọkọ̀ kan mi gbogbo òun yóò bá gbé wa gbogbo ẹ̀ lè jíjẹ gbogbo òun yóò bá gbé wa gbogbo ẹ̀ ni màá jẹ nítorí pé kò sí ọkàn mi pẹ̀lú bisobeti lẹ́wọ́ bisi kò bí lẹ́wọ́ kò sí ọkàn mi bẹ̀ àmọ́ màá jẹ gbogbo òlu abasọkun màá jẹ àwọn aráyé wọn abasọkun òun náà mọ̀ sọ pé òní ẹ jẹun. òdòdó ìwòyí obìnrin ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra o ẹ fúnra. ohun tó yẹ ká kíyèsí lẹ́yìn fi ń ṣe bẹ́ẹ̀ o. ohun tó yẹ ká falẹ̀ mọ́ lẹ́yìn fi ń ṣe bẹ́ẹ̀ o. ẹni lẹ́kùn méjì àpò òfò bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé gbà o. ohun tó yẹ ká kíyèsí lẹ́dá fi ń ṣe rẹ̀ o. ohun tó yẹ ká falẹ̀ mọ́ lẹ́dá fi ń ṣe rẹ̀ o. ẹni lẹ́kùn méjì àpò òfò bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé ìjẹ́ díẹ̀díẹ̀ obìnrin o ṣe gbọ́ díẹ̀díẹ̀ obìnrin o. Mo ti jẹ tèmi kó tó dé láti fi ṣe. Báwo ló yẹ rí sí? Ṣé kò ní rí wàhálà jù? No, na. Ìgbà tó ti kówó fún mi ni mo ti sáré lọ sọ́jà pé kí n pick 1 or 2 things. Ni mo fi ṣe favourite. Thank you. You trust me now. Ó wà pa. Mo gbádùn ẹ. Yes. Kò jẹ́ gbogbo ẹ̀tàn ni ìwọ ni mo ṣe fún un. Báwo ni? Mo máa jẹ tán. Ó jẹun ni. Tí wọ́n kájọ jẹun náà. Mo ti jẹun kó tó dé náà. Ó yẹ kí ìwọ náà ti mọ̀ bẹ́ẹ̀. Mo rí dáná tán ni mo ti jẹ ti tèmi. Ẹ náà ló fà á, ló ń pa mí bí ọ̀sẹ̀. Wà pa mọ́ gbádùn. Làbákẹ́. So, mo ń bọ̀ nsìn. Okay. Ẹ sáré wọlé. Okay. Dùgbẹ́ lọ́bọ̀ yìí. Dùgbẹ́ lọ́bọ̀ yóò. Baby. Yes. O ti jẹun tán. Bẹ́ẹ̀ni. Ṣé o ṣáà enjoy ẹ ṣá? Yes. Kí ló dé? Kí ló tó lọ ṣí yìí? Mo kúkú lọ ṣáwà ni. Okay. Ni mo fi change. Wọ́n pé orú tiẹ̀ mú. Orú mú mi. Mo pé kí sáré domi sórí. Okay. Báwo ni? Ṣé bí ló máa sùn sí lálẹ́? Ìbéèrè rẹ̀ yìí. Báwo ló máa bí mi pé ṣọ́ọ̀dọ̀ ẹ mo máa sùn sí àbí máa yá lọ nínú ilé mi? Kò sí ìgbà tí mi lè ṣubú rí báyìí náà. Àbí mo tún máa kọ lẹ́tà kí tó ṣubú mi. Bó ṣe ń sọ̀rọ̀. Ìdí tí mo fi ń béèrè gan ti yé oògùn fúnra rẹ̀ náà. Ó mọ̀ pé kò ṣe every time ló máa ń sun bíbá ìgbà tó bá wùn ẹ́ ló máa ń sun bíbá yìí náà. O lè béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Ìbéèrè rẹ̀ ó mú fura dáa. Why? Yes. Tó ṣe sọ bẹ́ẹ̀. Ó mú fura dáa mi. Why do you say that? Ibi ni mo máa sùn. Ó dáa, kò sí wàhálà. Mo ń bọ̀ jẹ́ kí sáré lọ tẹ́bẹ̀dì yẹn, mo ń bọ̀. Jẹ́ ń gbé màá bọ̀ sí kitchen padà. Ẹ tètè pọ̀ ọmọdé ṣàkíyèsí o. Kó má bàa kọrin bọ̀gbó. Okay, so báyìí ṣé kí n bá ibomi sí àbótí wa? Okay, àbọ̀. Okay. Mo fẹ́ sáré wọnú yàrá lọ kí n lọ tẹ́bẹ̀dì ṣùgbọ́n. Mo ń bọ̀. Ẹ ṣọ́ra o.
Hello, Ọláníyì. A ní kó ní sùúrù, calm down. Má wàá wò mí lé ní ìsìn báyìí. Mo ṣàsọ fún yín lánàá pé mo lọ sí party náà. Tí ẹ máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀, kí ló máa ń ṣe ẹ́ gan gbà mí? Kò sí kankan nínú àwọn boyfriend ọ̀rẹ́ mi tó tẹ̀lé wọn jáde. Kò sí kankan tó fẹ́ bá wa lọ. Kò sí kankan nínú ọkọ wọn tó fẹ́ bá wa lọ. Obìnrin sóbìnrin ni now, like girls things ni. Ó ti yé ẹ, nǹkan obìnrin sóbìnrin la fẹ́ lọ ṣe. Ṣé ò ń gbọ́ mi báyìí, Ọláníyì? Má wá mi wálé báyìí o. A lè jọ lọ party. Obìnrin sóbìnrin ni. Kò sọ́kùnrin kan tó fẹ́ tẹ̀lé wa jáde. As in àwa gbogbo obìnrin tá jọ ọjọ́ rẹ̀ la fẹ́ jọ jáde. Kò sí ọ̀kan nu boyfriend wọn àbí ọkọ wọn tó fẹ́ tẹ̀lé wọn jáde. Ó ti yé ẹ. So má worry, ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé màá pè ẹ́ tó bá ti dọ̀la. So a jọ máa ríra. Ṣé ó ti yé ẹ? All right, no problem. Go take care. Ó lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ. Tó bá lọ́gbọ́n, ó lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ. Ẹ wá wòye o, ẹ wá wòye o, ẹ wá wòye o, ẹ wá wòye. Kí ló sọ? Ó fẹ́ máa lọ. Ní ti bá o. Kí la ti ṣe? Làbákẹ́. Mi ò fẹ́ rú ẹ̀. Làbákẹ́, ṣé oúnjẹ ni? Ẹ kò ń ṣe oúnjẹ. Àmọ́ ó sọ fún mi pé ó máa sun bí lẹ́nìí náà. Mo máa fi ẹ lówó lọ́la. Tí ẹ ò ju pé kó fún mi lówó kí n dáná kí n ṣe lọ, ó ṣáà máa fún mi lówó kó máa fún mi lówó. Ṣé gbogbo ẹ̀ náà lówó ni? Ó ń lọ lóòótọ́ mà ni. As in nǹkan tó ṣe yìí nsìn, ìyẹn ni pé o ti ṣe nǹkan nìyẹn, o ti try gan nìyẹn. Ṣé oúnjẹ ni Làbákẹ́? Gbogbo owó tó ń fún mi ẹ̀ ṣé yẹn ló mì pé mo ti wà okay ni. Wàá ṣáà fún mi lówó, a máa fún mi lówó, a máa fún mi lówó. Ó fẹ́ owó mọ́. Ìwọ ló mi ì sọ bẹ́ẹ̀, ìwọ ló ní o fẹ́ sun bí lẹ́nu. Ó ló fẹ́ sun bí pa máa sùn mọ́jú ni. Láti ṣe kẹta máa ṣe kí mo tó fẹ́ sùn fún Làbákẹ́. Just like that. Yes. So you are going. Yes. Ó máa serious lóòótọ́. Hey. Inú mi ò dùn sí gbélé yìí o, mi ò lè parọ́ fún ẹ. Inú mi ò dùn sí náà. Kàtà bá fẹ́ jẹ pé àwọn kan ló jẹ. O ti believe pé tó bá ti fún mi lówó gbogbo ẹ ti tán nìyẹn. Èmi mo ní ẹ̀wọ̀ ló ní mí. Tí mo ti ń wò pé mo ti gbọ́kànlé náà pé a jọ máa ṣeré mọ́jú ni. Wàṣọ kò sí mi, àbólé sí mi. Ṣáàjẹ́ ń sìn ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ojú ọrùn funfun tán kò funfun tán, ewúrẹ́ dúdú àgùntàn funfun. Àpẹẹrẹ báyé ṣe rí nìyí o. Nǹkan kún ní funfun wọlé. Sí kankan. Ó dára Ọlọ́run á jẹ́ wa rí. Oríṣiríṣi irú ọkùnrin wo wá nìyẹn, o kò ṣọwọ́ kan sìn ló ti rẹ̀. Mo jẹ́rìí Ọláníyì mi tó bá jó òun ni ó lè lo ẹ̀ márùn-ún tí ò ní rẹ̀ kò ń ṣe bírù tiyẹn. Can you imagine? What's that nonsense? Nǹkan kí ó ní fògùn wọlé bá ò kíyèsí o. Hello? Báwo ni? Má bọ̀ wá bá mi lé sìn. Wá bá mi lé, mo ní ìdí ẹ báyìí. Ṣé ìyẹn ló ń sọ mi máa lọ pátí mọ́? Mo kò fi yẹn ṣeré ni. Máa bọ̀ sínsìn wo géètì wà ń ṣíṣí. Wọlé wá kó wá bá mi. Mo ní ìdí ẹ báyìí. Okay, all right, ó ṣe. Just like that. Rubbish, gidi. So, no happy with that at all. Sheesh.
Yes. Ẹ wọlé. Racket. How are you? Oh, la. Ṣé o ní rush bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀? Mo fi ẹni èyí. Ọmọ mi ti gbá bàjẹ́. Kó o ti ẹ̀rẹ́ calm down. Kọ́tà máa rí ìwọ̀ ìbọn sí nìyẹn. Ọlọ́run. Máa wọ̀ ìyájú máa ṣeré mọ́ délé. Àbákẹ́ mo gbéjà wọ gẹ̀rẹ́ ìgbéra. Ṣeré bàjẹ́. For you? Oh, I love that. I love that. Listen, say, àjọ máa ṣeré mọ́ délé mi. Ó yá bọ́ṣọ ẹ̀. Aṣọkẹ́. Bọ́ṣọ ẹ̀ ká bẹ̀rẹ̀. Òbí mi bọ́ṣọ. Sún sókè. Àtẹnu ibi tá a lọ yìí tá a bá débẹ̀ tó bá ní ká mọ ti kọ ẹni ẹni mọ ti kọ o bíi méjì torí oore méjì ni mo fẹ́. àgbàdo kò ní dàbẹ ṣọ́ọ̀bù pẹ̀lú ayé lọ. Ẹ dákun ẹ wá. ṣáwa Ẹ dákun. ẹ jọ̀ọ́ ẹ má bínú Ẹ ká sàn. ẹ lẹ o ẹ káàtì o ojú mi ò rí ládùúgbò eré o ṣé kò sábúrú o. Kò sábò. Mo ti ń gbóyin sẹ́yìn. Òun náà ti jí o. Ẹ ń gbó wa. Ṣaṣọ ni wá ni. Kò yé mi. Tọ́rọ̀ yín bá fẹ́ yé mi ẹ ti ń wá wa ó ti pẹ́. Ó ti jìnnà gan. Ṣé SARS nìyí ni àbí agbófinró? Èmi ìṣọlọ́pàá. Ẹ wá gbọ́ àmọ́rí yín dáadáa tọ́pẹ́ tẹ́ máa ń tọ́jú lé káàkiri pé ẹ wọ́nà àti là ẹ fẹ́ là àwọn òṣìṣẹ́ abaláwo pẹ́sẹ́ wò mí nínú kíyàn jẹbọ lé ayé mo jẹbọ jìnnà àjẹ ìṣọmọ yahoo ṣe é rí pàpà lọ́rùn tiwa ṣé bẹ́ẹ̀ ni ẹ ní pàpà lọ́rùn yìí àṣẹ yahoo àṣẹ abaláwo. Àwa iṣẹ́ abaláwo ṣe ra àwọn ni lámbébé èmi làtẹ́nu ọ̀jẹ́ nílòrò jẹ́ nílé gúngún bá ṣe ń bá kiri nìyẹn. tẹ́tẹ́ ọmọ atẹ́nu láwùjọ àtẹ́nu èmi ni mo jẹ́ lámbébé àwa kọ́lẹ́ òní ìsìlẹ̀ Ẹ̀rí ìgbóyin fún kan. Bọ̀dá àtẹ́lu. Bọ̀dá lámbébé. Àwa ni. Ẹ dákun tó tọ́lọ́ òun yẹn ń gbóyin fún. Ó ṣe kókó ó ti ṣe pàtàkì gan. Ó ṣe pàtàkì. Mo ti bá yín pàdé ilé ọtí kẹyìn èyí mẹ́ta. Ṣé kìí ṣàwà àti Àyìndé? Àwa mẹ́ta la jókòó. Èyí mẹ́ta la jókòó. Àmọ́tí. Ẹ̀yin lẹ́wà níwájú wa tẹ́ ẹ̀ mú gòkọ́ so. Èmi gangan ni. Tọ́kítà tó mú tọ́ ó pẹ́. Èmi ńlá. Tẹ́ ẹ̀ yí ọmọ díẹ̀díẹ̀. Èmi ńlá. Ẹ̀yin ni ọ̀rẹ́ wa kẹta ni ẹ̀rí wa pẹ̀lú. Àtẹ́lù. Lámbébé. Àmọ̀ràn yẹn ń fún ọ̀rẹ́ yín. Ìjọ náà ìjẹ́ ìmọ̀ sọ pé mi gangan lọ̀rọ̀ yẹn bá fọ̀. Nísìn kí lẹ fẹ́? Kò yé mi. Kí lẹ fẹ́? Nítorí ẹ sọ̀rọ̀ nísìn ń gbó òun tẹ́ ẹ̀ gbó kiri kò yé mi. Àwọn àtọ̀rẹ́wájọ́ ń sọ̀rọ̀ àwọn àtẹ́nu má bínú o àwọn àtọ̀rẹ́wájọ́ ń sọ̀rọ̀ à ń gbẹ̀rẹ̀ wa lámọ̀ràn ṣé àmọ̀ ìrí ni ẹ máa ti kọjá ìyára yín o ẹ̀yin rí àwa àwa yìí kíyàn tó bá a sọ̀rọ̀ ojú àṣetó àwa pàdé ní òfurufú ọ̀nà. Nísìn kí lẹ fẹ́? Ìdí ìhun yẹn mo fẹ́ gangan rí. Àmọ̀rànjọ́ náà yẹn ń fún ọ̀rẹ́ yín kẹta. Ó wù mí fi ń gbà mí náà gan. A lè fún yín má kà ọ́ sọ́rí ohun tó bá yéèyàn àfi yé a lè fún yín torí pé àmọ̀ yín rí òun lè dára jókòó sí ibà yìí tẹ́ bá gbégbá sílé wa lórí ṣé àjẹbí a ti jẹ̀bi ṣé àmọ̀ táwọn fún ọ̀rẹ́ wa yẹn ṣé ìjẹ̀bi ọ̀rẹ́ wa ni táwọn fún ẹ̀dá àtọ̀rẹ́ wa láti kékeré láti bẹ̀rẹ̀ láti kékeré tẹ́gbà lè yẹrẹ wa àwa fún ọ̀rẹ́ wa lámọ̀rẹ́ wa ní ká fún yín nírú àmọ̀ràn tí a fún ọ̀rẹ́ wa ẹ̀yin kẹ̀ omi adúlẹ̀ rí gbà o bẹ́ẹ̀ tẹ̀ bá a jókòó adúlẹ̀ rí gbà wo bí ẹ ti ń yẹ o àmọ̀ yín rí àyèwà jẹ́ pé èèyàn fẹ́ bá a sọ̀rọ̀ lásán gan ojú àṣẹ báyìí àwa rí lẹ́gbẹ̀ẹ́ títì lẹ́bẹ̀ẹ́ ọ̀nà àwọn tí wàá tẹ̀lé yín débi àánú lẹ rí gbà o àánú lẹ rí gbà ẹ má ṣe àánú yẹn lò tẹ bá ṣe àánú yẹn lò ojú yẹn á bó bí ta wà yìí. Àtẹ́lù kò lè tó yẹn ìsẹ̀yìn gan kí mo lè ṣe sẹ̀yìn máa ń fún. tẹ́ ẹ lè ṣe ìsẹ̀yìn gbígbó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ohun tẹ́ ẹ máa ṣe rèé ẹlẹ́yàwó kò lè ẹ má lànà bẹ́ẹ̀ sẹ́ràn
arákùnrin nǹkan kò yan. arákùnrin o ó ní ọ̀fẹ́ tó rí lé ní mami sùn iṣẹ́ o mami má ṣì lò tó mami sùn iṣẹ́ tó bá ṣì lò ó tẹ̀ wá dá lórí tó tẹ̀ ṣe yìí tó bá ti mọ̀ pé o ò lè pàyàwó ẹ dànù tó lè para ẹ tó pé o lè lé dànù tí wọn náà lè kó lé ó bá ìwọ̀n ni kò ṣe. àtẹlù lámẹbí àmọ̀rẹ́ yẹn fún ọ̀rẹ́ yín jọ yẹn kẹta yẹn òun kọ́ lè ń fẹ́ mi sẹ́yìn. bó ṣe yẹ kó rí náà ló ń rí yẹn bó ṣe yẹ kó rí ni ṣé ìwọ ń tiẹ̀ a kàn pàdé ẹ lórí ọ̀nà níbì kan ló gbé wa bí ọwọ́ ní ká máa fún ẹ ní àmọ̀ràn tó wà lọ́dọ̀ tiwa òun láti fún ẹ yẹn èyí tá a lè fún Àyìndé ọ̀rẹ́ tiwa ọmọ ìyá tiwa ní ìmúlẹ̀ wa ní òun làwa ti fún yẹn. táyà bá ti lè pàyàwó yín ẹ para yín tápẹ́ ẹ̀ lè léyàwó yín lọ ẹ̀yin náà ẹ kò lè fún kó máa dá ṣe gbèsè ayé ọ̀rẹ́ wa ẹ wo bí tápẹ́ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ó yá ẹ parẹ́ ẹ kó tó wá jápa owó ìrìnsẹ̀ wa ó yá fún wa báyìí ó lò ní fún wa ẹ̀ṣọ́ yìí sì ká tó tẹ̀lé ẹni. ó wà mú wa látọ̀hún ó mú wa wá bí. kò yé mi arákùnrin dìde. àwọn àmọ̀ràn ó wà fi alẹ́ lásán bẹ́ẹ̀ ó lọ. ẹlẹ́nu àbí kò fẹ́ dáa fún mi. ọyún máa yọ létí ẹ o ẹ̀jẹ̀ máa yọ létí ẹ o. ẹ̀jẹ̀ ti sọ ẹ. lọ́yọ́ ó ṣe mẹ́rin ló ń ṣe rúgbó mi òde arákùnrin ebi kò máa ń ṣe é bí màá ṣe é rè. ọba máa yọ ọwọ́ bí bá kọ́ mi kọ́ tẹ fún kan ìjà ń bọ̀ o. ṣe fún ẹ tó ti bí ẹnu rẹ ó ò lè ṣàlàyé fún mi máa dé ẹ̀bẹ̀ á tó síbẹ̀. Làbákẹ́ èmi ni wọ́n sọ òun yẹn sọ fún ṣé mo sọ pé ká obìnrin lọ jẹ ò dájú obìnrin lọ jẹ ò dáhùn obìnrin lọ jẹ gbà ẹ wá kí ni òun ṣùpẹ̀ fílẹ̀sì òun ṣùpẹ̀ fẹ́mi èmi ọlá ní èmi àìsàn ọ̀dọ̀ mi àìsàn ni gangan mo ní mo tó mo ní mo jùlọ ìka bí lọ jẹ wo bí ìní nǹkan máa sọ fẹ foríkà kó sáà ti gbóná ọ̀tọ̀ ìfẹ́ mọ́ mi ìfẹ́ mọ́ ẹ̀fẹ́. má ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìjọ wọ́n fi mí lẹ̀ bẹ́ẹ̀ ó ti rántí gbogbo bá ṣe jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa. wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi má fi mí sílẹ̀. etí rẹ̀ dù Làbákẹ́ àlú olúkálukú ọgbónà ọ̀tọ̀ mi ìfẹ́ mọ́ ẹ̀fẹ́. dáríjì mi tàbí kó sọ ẹ̀ṣẹ̀ mi fún mi ṣáà ní ìkòkò tí mo ṣe fún ẹ wàá lè ṣàlàyé fún mi. mo sọ pé mi ì ṣe mọ́ kíkọ mi wà ń bẹ̀ ni. Àyìndé tí bá ṣe ẹ wá tiẹ̀ sọ fún mi o wá sọ́dọ̀ mi náà ò pè mí mọ́ jọ̀ọ́. Làbákẹ́ ọkọ mi rárá ó ṣe mí. Àyìndé kí ni mo ṣe fún ẹ gangan o kàn lóò ṣe mọ́ ni tí bá pè ẹ ò gbé kọ́ mi mọ́ kódà o wá mi wálé mọ́. síbẹ̀ mi ni mo ní kọ́ ní tèmi èmi mo ní fóònù tèmi náà. tí bá ṣe ẹ sọ fún mi. ó ṣe mí ó ṣe mí mi ì ṣe mọ́ máa lọ kí ẹ tí mo bá ń bọ̀ báyìí ìwọ gbà báyìí tí mo bá ṣe báyìí ìwọ ṣe báyìí kò jù bẹ́ẹ̀ lọ. ó ti yí padà sí mi pátápátá ni ó change gan ni náà wọn bá ṣe jọ ń ṣe ọ̀rọ̀ fẹ́ wa tẹ́lẹ̀ náà. ìfẹ́ ṣé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ ṣé ìwọ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ sọ fún mi. kó ṣe bá ṣe jọ bẹ̀rẹ̀ léléyìí o ò gbé kọ́ mi mọ́ ìwọ tó jẹ́ pé ò lè ṣe kó má pè mí lójúmọ́ kan ò tiẹ̀ gbé kọ́ mi mọ́ tí n bá pè ẹ́ ò tún wá mi wá sílé mọ́ wọ́n máa sọ wípé tó bá nídìí obìnrin òkè jẹ́ kúmọ́lù náà. bẹ́ẹ̀ni aṣáà ní nǹkan tí mo ṣe fẹ́ wá tí sọ. ò bá nídìí obìnrin jẹ́ kúmọ́lù gẹ́gẹ́ bó ṣe sọ ṣùgbọ́n èmi Àyìndé mo sọ pé mi ì ṣe mọ́ ó ṣẹ̀ mí lọ́ntì ẹ kémi náà lọ́ntì mi. àpẹẹrẹ báyé ṣe rí nìyí o mú òye. ẹ káàsán báwo ni ṣẹ́yìn ni ìbọ̀dá yìí. bẹ́ẹ̀ni èmi Àyìndé. èmi ni Ọláníyì. Ọláníyì ìjọ kí mo lè ṣe fún yín Mr. Ọláníyì. ẹ náà ní ẹgbẹ́ rẹ̀ ṣe fún mi. ṣe pé n ṣàkíyèsí. àkíyèsí bí ti bọ̀. ọ̀dà yìí èmi ni mo pè yín ìyá tó ti tó bí ọjọ́ mẹ́ta sẹ́yìn mo pè èmi bọ̀tà. bẹ́ẹ̀ni wí. ó ti yẹ. ok. ìjẹ́ mọ ọmọbìnrin kìí máa jẹ́ Làbákẹ́. Làbákẹ́. Làbákẹ́ ọ̀kan tí mo mọ̀ ìyàwó ilé mi ni. bá a jẹ́ ẹ̀mọ nìyẹn sọ Làbákẹ́ yẹn mi sọ yìí ó pípa ó ti bu wọn méjì. bẹ́ẹ̀ni Làbákẹ́ tí mo mọ̀ tó pípa ó bu wánúwánì ó chicken díẹ̀ ìyàwó ilé mi ni. ọ̀dà yìí bá a jẹ́ ẹ̀mọ nìyẹn sọ mọ́ ẹ wò. ìyàwó ilé mi ní ìnáwó àti pé
kí ni píṣọ̀ ìyàwó mi ń ṣe lérí fóònù ẹ̀. bàbá kẹ́yìn ń pé ìyàwó ti ìyàwó náà lémi lọ yémi sanwó lọ yémi sanwó lé fún yémi dàgbẹ̀ àárọ̀ tó sí. wọ́dà ní ìyàwó rẹ̀ pé ẹ fọ́ nìṣá. dàbí ká àti understand ara wa mò ń bọ̀. èmi gbọ́ yín yé ẹ̀yin lẹ́yìn fẹ́ gbọ́ mi yé. ṣé eléyìí lẹ́ ń sọ àbẹ́ lómi. bàbá kẹ́mi rẹ̀. bàbá kẹ́yìn yìí sọ ìyàwó mi lẹ ìyẹn ń sanwó ilé fún à ń dáwọ́ oúnjẹ fún aago kan gbogbo kò sí agogo yẹn mi lọ́wọ́ lọ́lẹ́. ọ̀dọ̀ làbákẹ́ tèmi sùn mọ́jú ìjẹta ìwọ́n sọ fún mi pé wọ́n kó bẹ̀ láàárọ̀ jẹta fìrì kò tí ì yé mi o ìjẹta òde yìí báyìí ọ̀dọ̀ làbákẹ́ ìjẹrin mọ́jú ìwé ìjẹta náà tí mo sọ ọdọ̀ ẹ̀ mọ́jú ajẹ amú àjèrè làbákẹ́ òfin hàn mí pé èèyàn kan wá ń gbé inú ilé yìí báyìí pẹ̀lú òun inú ilé tí mo ń sanwó ẹ̀ inú ilé ẹ má yà mí wèrè náà. ẹ má tó yí gbà wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀rí làbákẹ́ yẹn sọ ìjẹta ẹ̀ èmi ni mo fún làbákẹ́ owó ọ̀pọ̀ fún yóò sè ìmọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ mi yìí o. ọ̀rọ̀ yìí báyìí ó ti fẹ́ máa yé mi bí n bá tiẹ̀ gbẹ́ ẹ gbọ́ tẹ́lẹ̀ sórí ọbẹ̀ ọ̀bọ̀kún tó dáwó kan yẹn torí pé òun ni mo jẹ níjẹ ẹ̀ta tí mo fi ṣe gba èmi mo sanwó ẹ̀ mo sanwó ẹ̀ tó ti fẹ́ máa dà mí láka má jẹ́ kí n ya wèrè náà bọ̀bọ̀ yìí báyìí. ẹ sanwó mo sanwó la ẹgbẹ́ oúnjẹ tí ń jẹ mí náà lè gbé tẹ̀lé jọ kọ yẹ kí wọ́n fi mọ gúnlẹ̀ jẹ ara yẹn. ọ̀dà yìí ẹ wojú mi ọ̀dà yìí ọ̀dà yìí ní o má tó ìka ẹran tó ẹ ṣebí mi ni mo gbóyún ṣé ìyìn ẹgbómi ẹ̀yin sọ̀kọ́ lẹ gbómi ẹ̀rí bàbá kẹ́yìn sọ̀rọ̀ ẹ má jẹ́ kó lo ète obìnrin fóònù ọ̀dà yìí ẹ jẹ́ fún wọn náà kó lu ọpọlọ ọkùnrin fún ẹ má bọ́kùnrin jẹ́ ọ̀dà yìí ẹ wojú mi ọlá àfẹ́ yóò rìn méje mi kò ní yín lọ àti gbọ́ra wọ yékéyéké tí kò bọ́ jí fẹ́ yóò rìn méje mi kò ní yẹn mo sọ pé àá ti dáhùn àá ti bàjẹ́ sọ̀rọ̀ mi yé. Làbákẹ́ obìnrin àdánwò ok mo ti bọ̀ obìnrin ò máa náà wò obìnrin ok kò sí problem. tó bá ló gbọ́n ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ tó bá ló gbọ́n ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ wá wòye o ẹ wá wòye o ẹ wá wòye o ẹ wá wòye o ẹ̀rí ayé yìí ẹ wo bí ọ̀rọ̀ já sí tó bá ló gbọ́n ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ. Làbákẹ́ ìwé náà ló mọ ṣẹ́yìn fèmí nẹ́bọ́lú ìwé ló mọ ṣẹ́yìn fèmí èmi akọ nẹ́bọ́lú mi tẹ̀rẹ̀ ní mọ́ sẹ́jà tèmi jiná èmi akọ ọ̀dà lóbìnrin lọ jẹ́ ìka obìnrin lọ sì jẹ́ ìwé sẹ́mi ìwé mi mú ọkùnrin méjà fún mi máa gbára wọn àbí òun pọ̀ wọ́n mú gọ̀ ọ̀dẹ̀ ló ń pè wọ́n àbí
Ọláníyì nǹkan tó ń try láti sọ kò yé mi because nígbà tó kọ́kọ́ já wọlé ó tiẹ̀ kọ́kọ́ kọlẹ̀kùn náà yẹn number 1 ó já wọlé òun sì ń rẹ́rìn kí ni nǹkan tí ó kàn sẹ́rìn yẹn dá mi sẹ́yìn méje mọ́ra yín rí nìyẹn yẹn ni pé ẹ̀yin méjì ṣe lẹ set mi up àbí ẹ gbà mí. ẹ̀ka lè mú òdì gbẹ̀yìn o. Kádẹ́jú sílẹ̀ ká lè rí mú òdì gbẹ̀yìn o. Làbákẹ́, ṣé o ti wá rí tó ṣe báyìí? Orí mi tó dánwò. Ṣé o rí gbogbo tó wà lẹ́yìn wọ́n ló dálẹ̀ o? Nísìnyí, ó jẹ́ kó yé mi, ó sì jẹ́ kó yé gbogbo ìjòkó yìí pátápátá. Ẹni tó jọ́kọ̀ pàtó láàárín Àyìndé àti Ọláníyì. Àfi kó ṣàlàyé fún wa kó lè yé wa níbí nìsín. Sọ̀rọ̀. Kò lè dáhùn. Bẹ́ẹ̀ ni kò lè dáhùn. Ẹ wò, mo kí gbogbo ẹ̀yin jókòó. Ayọ̀ wa kò ní yẹ̀lẹ̀. Làbákẹ́, ó tán bí ó tán. Nù sọ fún mi, ó tán bí ó tán. Ṣé mi ò sọ fún ọ pé gbogbo géèmù tó ń play yóò padà lẹ́yìn? Ṣó lẹ́yìn àbí kò lẹ́yìn? Làbákẹ́, ó dẹ̀ yẹ kó rántí o. Nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ yíwọ́ lọ́jọ́ òkè náà tó fi abá mi. Wíwá tí mo wá sọ́dọ̀ ẹ̀ yìí, ó máa ní ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ sí mi lánàá tó jẹ́ pé mi ì lè sùn lóru mọ́jú. Mo rò lọ mo rò bọ̀, mi ì lè sùn. Wọ́n pé ta ni mo fẹ́ sọ fún? Ìwọ náà nìkan náà lọ̀rẹ́ tí mo ní. Ó wá gbà mí, mo sì fẹ́ kó gbà mí lámọ̀ràn ni o. Ṣorí Ọláníyì, díẹ̀ mà ló kù kó bá Àyìndé lọ́dọ̀ mi lánàá. Ìwọ ni Ọláníyì fẹ́ bá Àyìndé lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Díẹ̀ ló kù kó bá báyìí kó káwa méjèèjì báyìí lánàá. Làbákẹ́, Làbákẹ́, etí ẹ̀ mélòó? Méjì. Làbákẹ́, ṣé wàá sì gbọ́ àwọn nǹkan tí mo bá ẹ sọ? Mo kúkú ń gbọ́ ẹnu. Mo fẹ́ yẹ kó mọ nǹkan kan Làbákẹ́. Gbogbo ọ̀tá tíyẹn bá dá nílẹ̀ tí ò kì í ṣe ọ̀tá obìnrin, ó sì bẹ́tà o. Ṣùgbọ́n ọ̀tá tíyẹn bá dá nílẹ̀ láàrin ọkùnrin méjì tó jẹ́ pé nítorí obìnrin ni, wàláhì problem ńlá ni mo fi Ọlọ́run fi búra fún. Làbákẹ́ mò ń bá ẹ sọ́tò o. Làbákẹ́ mò ń bá ẹ sọ́tò o. Ṣé o rí gbogbo ọ̀tá tíyẹn bá dá nílẹ̀ tí ò bá kí n ṣe aspect obìnrin, ó sì bẹ́tà o. Ṣùgbọ́n ọ̀tá tíyẹn bá dá nílẹ̀ láàrin ọkùnrin méjì tó ṣe wípé nítorí obìnrin ni, ó lágbára o. Ohun tó fẹ́ dá nílẹ̀ láàrin Àyìndé àti Ọláníyì, apá ẹ̀ ò ní ká o. Òun wí tèmi fún ẹ torí pé a kì í tó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi, gbogbo àlàyé tó ṣe, gbogbo ọ̀rọ̀ tó sọ, ó kúkú yé mi. Gbogbo ọ̀rọ̀ ẹ yé mi. Àmọ́ tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kúmólú. Orí ẹ̀ pé ibi tí wọ́n á lọ gọ́gọ́ nìyẹn. A jẹ́ wípé èyí tó bá ti jẹ́ kúmólú, ikú ti pakọ́ nílé wọn nìyẹn. Ohun tí mo fẹ́ kó mọ̀ nìyẹn. Èyí tó bá jẹ́ kúmólú, ikú ti pakọ́ nílé wọn nìyẹn. Làbákẹ́, Làbákẹ́, ọ̀rẹ́ mi, ìkan ló mú o. Làbákẹ́, àbúrò mọ̀ ní wípé ìlẹ̀kẹ̀ má já sílé, ìlẹ̀kẹ̀ má já síta. Ibì kan ló má já sí. Wàá fi ọwọ́ mú kan ni. Àbí kó kúkú fi àwọn méjèèjì lẹ̀ nírọ̀rùn. ọ̀rọ̀ ẹ kúkú yé mi ọ̀rẹ́ mi. Ó fọ ọmú kan ni. Àbí nígbà tí wọ́n ti bẹ̀ láyé yìí, níbo ló ti gbọ́ rí pé obìnrin lọ́kọ méjì? Ọ̀rẹ́ mi, Kò possible. gbogbo ọ̀rọ̀ tó sọ kúkú yé mi gẹ́gẹ́ bí mo ṣe lálákọ̀ọ́kọ́. Àmọ́ gbogbo nǹkan yìí ló nídìí. Èmi nìkan dẹ̀ ni mo mọ nǹkan tó fà á tí mo fi fẹ́ àwọn méjèèjì. Kò sí nǹkan tó lè fà á Làbákẹ́, má jẹ́ ń tàn ọ́. Kò sí nǹkan tó lè fà á. Ṣorí Àyìndé bó ṣe wà yẹn, ó lówó lọ́wọ́, ó níṣẹ́ lápá, ó dẹ̀ máa ń tọ́jú mi. Ṣorí Ọláníyì bó ṣe wà yẹn, ó kàn máa múra ni, adára níta má dá ń lé ni Ọláníyì o. Kò ní mú nǹkan kan lẹ̀, mo fẹ́ ṣe irun ni o, kò lè múlẹ̀, mo fẹ́ dáná, kò ó máa ní òun ò ní náà ni. Bí ẹni pé kó jẹun, ó tán. Ó dàbí tí mò ń lọ gbogbo nìyẹn. Làbákẹ́, inú kó mú olówó, àbí kó mẹ́ni tó ń bá ẹ sex dáadáa bó ṣe fẹ́, tó ń tẹ́ lọ́rùn dáadáa lórí bẹ́ẹ̀dì, àbí kó kúkú fi gbogbo wọn lẹ̀ kó máa lọ láyé rọrùn. Ọ̀rẹ́ mi. Bí bẹ́ẹ̀ kọ́ Làbákẹ́, ikú ló máa ń gbẹ̀yìn ẹ o. Ọ̀rọ̀ ẹ kúkú yé mi. Ọ̀gbádùn ikú ló ń gbẹ̀yìn ẹ o, mo ń wí tèmi o. Èmi náà ń ṣe ọmọ ọwọ́ mọ̀, ọ̀rọ̀ ẹ yé mi. Àmọ́ fira ẹ sí ààyè mi, fira ẹ sípò mi.
tó bá jẹ́ wọ ni o jẹ́ obìnrin tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí kí ni nǹkan tó fẹ́ ṣe sí nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. èyí tí wọ́n ṣe mi ò lè ṣe èmi ò ní padà wá síbẹ̀ yẹn mọ́ o Làbákẹ́ mo wí tèmi o tó bá ti fẹ́ bá mi sọ nǹkan kan ńgbà míì má jẹ́ kó jọ́rọ̀ tá à ń sọ yìí o ó ti lọ nìyẹn. ṣé o wá rí ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí á jẹ́ pé ọ̀rẹ́ òun gan ni ò lójú tì. ọ̀rẹ́ ta bá ń bá wí tó bá gbọ́ ńkọ́ nígbà tí mo bá ẹ̀kọ́ tó ń parẹ́ kí ló wá fẹ́ kí n ṣe. Làbákẹ́ reason pẹ̀lú Làbákẹ́ reason pẹ̀lú jáwọ́ ń bẹ̀ láti wákàtí lọ mo fẹ́ kó mú kan if not tó bá tó padà sọ́wọ́ èmi ò ní dá ẹ lóhùn. ṣe bẹ́ẹ̀ náà sí i. ẹ ṣeun bàbá ẹ ṣeun gan-an fún àtúnṣe ìmọ̀ràn ní bàtìmẹ́ẹ̀dì àmì àṣẹ bàtẹ́lì kankan wá jẹ́ àmì àṣẹ àṣẹ. ṣé ẹ rí ìwà tí Làbákẹ́ hù yìí ìwà ẹ̀ làbá máa pè ní apanimáyọ̀dà òun làbá máa pè ní apanimáyọ̀dà torí bí Làbákẹ́ ṣe hùwà yìí tí kì bá ṣe pé Àyìndé àti Ọláníyì fi ọpọlọ sí ìlú nǹkan ìbá ti bàjẹ́ o bẹ́ẹ̀ ni nǹkan burúkú ìbá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ wá sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín òun ló máa wù mí kí Làbákẹ́ kó lọ sórí ẹ̀ kó yẹn ẹnìkan láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọkọ ká mú ń tọ̀. ṣẹ́rí ibi tí mo fẹ́ gangan òun lẹ sọ̀rọ̀ dé òun ṣẹ́rí níjọ́ kìíní àná tá a wá pàdé ń bí nǹkan tí mo rò ní ọjọ́ kìíní àná tí mo fi ń sọ fún wọn nígbà tó wá bá èmi àti ọ̀rẹ́ mi Lámbébé tá a sọ fún pé kó lé ìyàwó ẹ̀ jáde pé tó o bá lè lé jáde kí ìwọ náà kó léra ẹ̀ jáde kó o sá lọ pátápátá òun rèé o ṣé o ti wá ríbi tó já sí lẹ́sì. ẹ wò ó ṣe rí ta bá ń sáré ká má tẹ́tẹ́ bá ṣèṣì yọ kéré ká má kúrúkù tá a mọ̀ sá Làbákẹ́ ẹ wò Làbákẹ́ ò lè sọ̀rọ̀ kò lè fẹ́ ni kán jáde lọ́kàn o ẹ gbọ́ mi tí Làbákẹ́ bá sọ pé Àyìndé lọ́kàn òun kí lẹ fẹ́ kí Ọláníyì máa rò kò sí tí ó rò sí Àyìndé jù kú lọ. àbí tó bá sì padà sọ wípé Ọláníyì lọ́kàn òun kí lẹ fẹ́ káyìndé ó rò kò sí tí ó rò jù kú lọ. eléyìí tóbi ojú ọlọ orí tàtà adé yìí ìwọ gangan ló yẹ ká máa pè ní kú torí pé obìnrin ni kú. Làbákẹ́ tẹ rí ìgangan ni kú. Ikú lóbìnrin o. Obìnrin ni kú. Mo bẹ̀rù wọn o. Ẹ wo bọ́n ṣe ń dọdẹ, èèyàn lè gbọ́n tó wọn o. Ẹ wo bọ́n ṣe ń dọdẹ. Mo bẹ̀rù wọn o. make sure pé kó mówó wálé o kó mówó wálé o. dákun má bínú. o ti ń lọ nìyẹn o ọlá ní ìsinmi nìkan. Ọlá ní ìlú. Ìfẹ́ ló ń pa mí bí ọtí. Lọ́gbọ̀n sí mo dàbí ọwọ́ ibi tẹ́lẹ̀ yìí.
Àpògbáyà ló wà. Má hide this spot wọn. Kí ẹ̀yin náà ni máa fi máa. Ibẹ̀ náà ló ṣe gbogbo tó wẹ̀ ṣe. Má sùn bàbá yìí. Àyìndé mi. Ọgbà ọ. Okay, bye. Àyìndé mi, mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Làbákẹ́. Mo nífẹ̀ẹ́ gan. Àyìndé mi o. Àyìndé mi. Ó bàjẹ́. Okay. Go. And action. Hello. Okay. Go. Go. Ilẹ̀kùn wà ń ṣíṣí, ìwọ ṣáà wọlé máa bọ̀. Okay. Go. Làbákẹ́, kí ló ń bẹ̀ mí fún? Kí ló ń bẹ̀ mí fún? Ojú ọmọ òfunfun tán, òfunfun tán, ewúrẹ́ dúdú àgùntàn funfun. Àpẹẹrẹ báyé ṣe rí nìyí o. Padà again. Jẹ́ kó wọn jáde. Yes, sọ ọ́nà mà. Mo like ẹ̀ o gbọ́. So zero ni lókọ̀. So láti. Kọ̀ǹkúnì fògùn wọlé bá òkìyèsí o. Action. Yes, sir. Ṣẹ́ẹ̀rì wà obìnrin. Ṣẹ́ẹ̀rì wà obìnrin. 3, 2, 1, and action. Òdòdó ìwòyí ẹ ṣe jẹ́jẹ́ o. Òdòdó ìwòyí ẹlẹ́dùn sílẹ̀ o. Kẹ́lí mímú ṣẹ́ẹ̀rì wà obìnrin. Obìnrin ni kò bẹ̀rù wọn. Ẹ wo bọ́n ṣe ń dọdẹ, èèyàn lè gbọ́n tó wọn o. Ẹ wo bọ́n ṣe ń dọdẹ, bẹ̀rù wọn o. Ẹkùn àgbo tó mi lókè, ìjà ò ní jáwọ́. Bákan náà máa ń sọ sí èdè tó wà lórí. Inú kòtò. Bí bá kọ́ mi nǹkan tẹ̀ fún kan ìjà ń bọ̀ o. Ṣé ẹ rojú ayé o, àṣírí ni o. Labalábá tó ń fò lọ, taṣọ ẹ̀ kọ́ gíga. Ẹ̀gbọ́n náà, ṣé labalábá ló jẹ̀bi tàbí igi? Lówelówe mo sọ̀rọ̀ mi, ọlọ́gbọ́n ni ó gbọ́ o. Kádẹ́jú sílẹ̀ kalẹ̀ rí mú òdì gbẹ̀yìn o. Mo fún yẹn ní àtọ́lá egun náà kò rí. Kádẹ́jú sílẹ̀ kalẹ̀ rí mú òdì gbẹ̀yìn o. Obìnrin ni kò.
Okay. Wọ́n ní bàbí máa gbàbẹ̀ yẹn, gbàbẹ̀ máa gbàbí. Kẹ́lẹ́ máa bá sọ̀rọ̀ máa ní. Jíjẹ mímọ́ rẹ̀ ìlọlé ẹ sanwó lọlé. Òkété wà látẹ̀ ó káwọ́ ọmọ bí. Ó dé wà látẹ̀ ó káwọ́ ọmọ bí. Ṣẹ́bójú ayé. Máma ṣe lògùn máa mọ̀ o. Ṣebí ayé máma ṣe o. Ẹni bá ṣohun ìkọ̀kọ̀ o, ẹni bá ṣohun ẹnìkan ṣe mí. Abójú ẹni kan ní ṣohun lọ̀rọ̀ yìí o. Ẹ wá báyìí, ẹ ṣe ń bọ̀ ẹ̀mí ti stop. Ṣohun lọ̀rọ̀ yìí o, òdòdó ìwò òyò díẹ̀díẹ̀ o. Obìnrin ni kú. Ṣe pàtẹ́wọ́. Ṣé mọ̀ wípé ọwọ́ kan ò ṣe pàtẹ́wọ́ òun ló jẹ́ kí n fẹ́ àwọn méjèèjì papọ̀. Lọ́kọ méjì. So ẹ máa bá wa ká lọ. Ṣé mọ̀ wípé ọwọ́ kan ò ṣe pàtẹ́wọ́ ló jẹ́ kí n ní ọkọ méjì. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú sinimá yìí? Ẹ máa bá wa ká lọ, ẹ jẹ́ ká jọ wò ó. Now. Okay.